Good afternoon, my people. Welcome back to my channel. This is your girl, Mashallah Gist TV. The gist for today is that Tobi ní òun fẹ́ divorce o. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. My name is Mashallah. I normally speak about royal family and celebrity family. And I normally speak Yoruba on my channel. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, Lola Yama, Lola Yoni lo ìsàlẹ̀ láíláí mi ọmọ yín ni Mashallah Gist TV. Gist tèmi Tobi lòun fẹ́ divorce lọ́dọ̀ Kabiyesi o. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé ó lágbára díẹ̀. Tobi. Ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ yà mí lẹ́nu o. Ọ̀rọ̀ ẹ̀ yà mí lẹ́nu, kò bá má jẹ́wọ́. Wọ́n ní ìgbà tó rí Queen Naomi nínú palace, allegedly bá ṣe gbọ́, wọ́n nínú ẹ̀ ò dùn. Wọ́n ló ní pé the last person to expect ní Queen Naomi. The last person tó máa expect náà ni Queen Naomi. Nígbà tó jẹ́ pé Kábíyèsí ò ní time fún ẹ mọ́. Nígbà tó jẹ́ pé owó kékeré olóúnjẹ lójú. Nítorí ó béèrè pé kí Kábíyèsí fún ẹ 10 million, wọ́n láwọn ò ní 10 million, wọ́n ní owó yẹn ọrùn ara ẹ ló fi máa dáṣọ sí. Ipe gbogbo owó táwọn kó fún ẹ ṣe ló fi ń dáṣọ sọ́rùn ara ẹ. Ipe ò mọ̀ nípa business orientation. So ìtorí ẹ̀ ló fẹ́ divorce Kábíyèsí. Ó mà ga fún ẹ o. Ó mà yà mí lẹ́nu o. Mi ò understand nǹkan tẹ́yin ọmọ ọ̀sìn tẹ́ ń pè marriage. Ṣé ẹ kàn rí pé ọjọ́ òun àná ló bọ́ sórí social media ló ń sọ wípé ẹni tó bá mọ̀ bó ṣe ń take care obìnrin tó ń take care ọkùnrin òun ni ó ń jẹ́ marriage. Ó ń fi ọ̀rọ̀ gún Queen Naomi lára pé Naomi kó kúrò lọ́dọ̀ Kábíyèsí. Ìwọ́n tí ọ̀dọ̀ ọkọ ẹ ló wà, ó lè fọkọ ẹ sílẹ̀, ó lè fi Kábíyèsí ṣeré, ṣó tán. Ọdún mélòó, oṣù mélòó ló ti lò ní ààfin tó fi lóun fẹ́ divorce? Ọdún mélòó àtoṣù mélòó ló lò? Kò tiẹ̀ tí ì pọ̀dún méjì. Ká tó wá fi ilé ẹni tó ti lọ́dún 4 àbí 5 ní ọ̀dẹ̀dẹ̀ Kábíyèsí. Ṣé ìwọ tiẹ̀ lè gba ìlàrin nǹkan tí Queen Naomi go through? Ṣé o lè gbà? Ṣé o lè gba nǹkan tí Kábíyèsí fi ojú Queen Naomi rí? Fi ara ẹ sí position Queen Naomi. Tó bá jẹ́wọ́ ni wọ́n gbé sínú palace tọ́kọ ẹ wá ń kó obìnrin oríṣiríṣi wá. Ṣé wọ́n lè gbarú ẹ̀? Nǹkan tẹ́ ẹ bá lè gbà ẹ má fi lọ́mọ ẹnìkejì. Ẹ má fi lọ́mọ ẹnìkejì. Ní ìsìn orí bó ṣe rí Kábíyèsí ò ní time fún ẹ mọ́. Ó wá ń kẹ́ ẹ lára pé gbogbo ẹni tí Kábíyèsí tí wọ́n ń tẹ̀lé ní ìsìn ó ní Dr. Elizabeth ó wá fẹ́ ó lè cope ó lè stand there. Ó lè stand there. Ó wá ń lament pé ìwọ fẹ́ fi Kábíyèsí sílẹ̀. Ṣé Kábíyèsí ti ẹ̀ rí tí ẹ rò? Ṣé Kábíyèsí rí tí ẹ rò? Ìwọ náà wò wíwá tó wà ní palace wọn ò rí tí ẹ rò. Bó ṣe ló fẹ́ divorce inú Kábíyèsí gan á máa dùn ní pé kò tètè mú divorce paper wá kan sign ni. And ìwọ àti Kábíyèsí ẹ̀ marry legally now. Ṣé bí traditional marriage lẹ ṣe? Ẹ kàn ṣe traditional marriage in introduction. So kí náà ń túká ń bẹ̀? Tó bá fẹ́ kẹ́rù ẹ, just go to the palace, pick all your bag and go. Kò sí big deal nú ẹ̀ náà. Kò sí big deal nú ẹ̀. So Kábíyèsí dẹ̀ máa ṣe traditional right fún ẹ, wà dẹ̀ máa lọ freely. Nǹkan kan tí mo fẹ́ kó mọ̀ ni pé ọ̀rọ̀ Queen Naomi tó fi sẹ́nu yẹn kò yẹ kó fi sẹ́nu. Because number 1, ìwọ àti Queen Naomi ẹ̀ sí nínú class kan náà. Igi mú ó jìnnà sórí. Lóòótọ́ o lè jù wọ́n lọ lọ́jọ́ orí with some years. But that does not say pé wà náà class kan náà. So má jẹ́ kí n tún gbọ́ kó sọ̀rọ̀ Queen Naomi mọ́. Má ever dárúkọ Queen Naomi mọ́. Nítorí wípé ìwọ ló wá gbọ́kọ Queen Naomi kan ló wá gbọ́kọ ẹ̀. Ìwọ ló mọ nǹkan tó bá dé palace, ìyálájé ló mú ẹ wá fún Kábíyèsí. Ó sọ pé wọ́n match yẹn pọ̀ ni. Ó ní wọ́n sọ pé ọkọ ẹni ló fi fẹ́ Kábíyèsí. Bullshit, irọ́ ni gbogbo yẹn. Ìyálájé ló gbé ẹ fún Kábíyèsí. Nígbà tí ò dẹ̀ rí owó kó fún ìyálájé mọ́, àárín yín dàrú. Nǹkan tí mo fẹ́ kó mọ̀ ni pé kò sí nǹkan téèyàn ń ṣe láyé tí ò ní gbèrè, tí ò ní jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Gbogbo yín pátá
tí ẹ gbógun ti Queen Naomi, gbogbo yín lẹ máa jèrè iṣẹ́ ọwọ́ yín, nítorí pé woman yìí kò ta sí yín, kò dì yín lọ́wọ́ mú, ẹ fẹ́ gbọ́kọ ẹ̀, kò ní kẹ́ ẹ má gbọ́kọ òun, ó fi yín sílẹ̀ still yet ẹ̀ ń ní lára. Ó bẹ́tà kó lọ jókòó jẹ́, síbi tán bá fi ẹ́ sí. Kábíyèsí tó ló fẹ́ divorce yẹn, fine, divorce Kábíyèsí, kò sẹ́ni tó give a damn nípa yẹn. Ṣùgbọ́n kó wá máa fi ọ̀rọ̀ Queen Naomi sẹ́nu, ìyẹn gangan ni problem ẹ̀, ìyẹn gangan làwọn ò ní gbà fún ẹ. Ẹ̀yin èèyàn lé gist tèmi ní tí mo ní kí n mú wá fún yín. Tobi ló pariwo pé òun fẹ́ divorce, kò dẹ̀ kàn wá, tó bá fẹ́ divorce. Èní kọ́ lobìnrin ti ń divorce ọkùnrin, and divorce wo gan ló ń pariwo? Ìwọ àti Kábíyèsí ẹ̀ lọ sí court, ẹ̀ lọ sí church, wọ́n fẹ́ ní traditional way ni. Tí Kábíyèsí bá dẹ̀ ráyè, wọ́n á ṣe traditional right fún ẹ, wàá máa bá tiẹ̀ lọ. Ẹ̀yin èèyàn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o fún support yín lórí Queen Naomi o. Mo wo gbogbo comment yín lórí ipe ṣé Queen Naomi lọ sí vacation àbí kán má lọ sí vacation. 100% èèyàn ló ní kí wọ́n lọ fún vacation. Gbogbo ẹ̀yin tẹ́ wá comment, mi ò ní lè dárúkọ yín lénìí, ṣùgbọ́n tó bá dọ̀la màá mú comment yẹn, gbogbo ẹ̀yin tẹ́ comment, gbogbo yín ni mo máa dárúkọ yín lórí gist mi ọ̀la. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín, òkè òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé, èmi ọmọ yín ni o. Máṣọlá, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ subscribe o. God Almighty will bless you. Thank you so much.